Let it be.
Jehovah Jésù Kristi Michael mímọ́ Olúwa Ọlọ́run ìjọ mímọ́ Ọlọ́run gbogbo àgbáyé èyí ni ọpẹ́ náà tí a ń ṣe ní Victorious Army Central Parish Ojú-Olótù fún ìrìn àjò ìkórè ọdún yìí tó jẹ́ ọpẹ́ Celestial worldwide láti àkọ́kẹ́ wọn àkókò tó lọ sí gbogbo ibi tí ẹ̀ka rẹ̀ káàkiri worldwide dé orí ìjọ Victorious gba ọpẹ́ wa kó yà á sí mọ́ wọ́n ṣàánú wọn ṣàkóso àgbègbè àwọn yà á sí mọ́ ìjọ Ọlọ́run kó máa gbèrò ìjọ Ọlọ́run kó máa gbèrò ìjọ Ọlọ́run kó máa gbèrò ọlá àti ẹwà rẹ̀ kó fọ̀ nínú ọpẹ́ náà kó fọ̀ lórí kọ̀ọ̀kan gbogbo ọkàn tó wà nínú wa kárí ọwọ́ Ọlọ́run tó sì fi sòrò àwa àṣẹ tí ara tí ọmọ tí ẹ̀ mọ́ ó bà ní ọpẹ́ náà ó bà lórí kọ̀ọ̀kan ìjọ kọ̀ọ̀kan ní gbogbo àgbègbè yìí tí a wà níbí àtàwọn tí ó sì níbí fọwọ́ sí àyè ọpẹ́ káṣọ̀pọ̀ rẹ̀ láyé ní ti ọmọ rẹ tó fi ṣe olùṣọ́ àgùntàn orí òkè bẹ́ẹ̀ ni ọmọ rẹ sí dáwọ́ sí fún ògo rẹ ó ti nílò ọmọ kan ṣọ àlọ́kàtì gbogbo ikọ̀ ìdùnnú lórí ọ̀fẹ́ bá mú àtẹ̀síwájú káṣọ ìṣàmọ̀dún Jésù Kristi Olúwa wa ní àmín àmín lórúkọ Jésù aleluya méje sí bàbá àlùyá 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 àlùyá. Hosanna, 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 Hosanna. Elsa, 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 Elsa. Every minute, I shall